ẹjọ́ Ecowas tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá ti pa á láṣẹ fún ìjọba orílẹ̀-èdè Benin Republic láti san owó gbà-má-bínú fún ajìjàgbara ọmọ Yorùbá ní Sunday Adéyẹmọ tọ́pọ̀ ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho. Owó tó tó mílíọ̀nù lọ́nà ogún Cefa ní ilé ẹjọ́ Ecowas ọ̀hún sọ wípé ó jẹ́ owó títẹ ẹ̀tọ́ Sunday Ìgbòho lójúmọ́lẹ̀ àti wípé wọ́n fi sí àhámọ́ lọ́nà àìtọ́. Àwọn onídàájọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n parapọ̀ fi àṣẹ ọ̀hún lélẹ̀ tí wọ́n sì ní ìjọba orílẹ̀-èdè Benin Republic gbọ́dọ̀ san owó náà fún Sunday Ìgbòho kó tó tó oṣù mẹ́ta kí wọ́n sì fi ìwé tí wọ́n fi san owó ṣọwọ́ sí ilé ẹjọ́ Ecowas ọ̀hún. Adúrámọ́mi Balógun ló kó ìròyìn náà jọ, èmi Ẹniọlá Sálíù ni mo kà fún yín lórúkọ Planet Radio TV. Ẹ like, ẹ comment kí ẹ sì share káàkiri àwọn ìkànnì wa. Ẹ ṣeun.